tún máa yọjú sí mi o. àì máa tẹ́tẹ̀. Inú mi dùn pé ìwọ náà tiẹ̀ lè rí èèyàn kan. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi gan-an. Bọ̀ ó mójú lọ sọ́jà. Ó mójú lọ sọ́jà. Sórí mi fẹ́ máa sọ yẹn fún ẹ lẹ́ẹ̀kan yẹn. Mọ́ra ìpè bóyá èèyàn tí ń wo ìyàwó èèyàn jọ understand. So ni pé ó mójú lọ sọ́jà. Dùn gan. Lọ. Bí ìwọ náà tiẹ̀ lè sọ pé èèyàn kan. No. Lucky girl ni ẹ. Alẹ́ mi ni kò ní mọ iye nǹkan tó rí o. Ọ̀rẹ́ mi mọ iye ẹ̀pọ̀ tẹ́ kò mọ iye tiẹ̀ náà. Èèyàn pọ̀ gan-an tó ń wọ̀ ẹ́ ní time kan tó pé kò sínú mi dùn fún yín. Ọlọ́run dẹ̀ ní fún yá yín. Àmín. Ọ̀rẹ́ mi tó mọ̀ pé àwọn Yorùbá náà bọ̀ wọ́n sọ pé apẹ̀ ìjẹun kò ní jẹ́ bàjẹ́. Kò ní jẹ́ bàjẹ́. Ó tiẹ̀ bọ́lọ̀ jẹ́. Ìwọ náà bàjẹ́ náà. Òun náà mọ̀ nǹkan tó gbé ẹja ńlá rè o. Ẹja ńlá níyàwó ẹ̀. Àbí o, ẹ ṣé gan-an. Báwa ni gbogbo ṣé ká tètè máa dùbà o. Sífù mi wà lọ́wọ́ ẹ̀. Ọ̀rá kò sí fóònù lọ́rùn. Sífù sí lọ́wọ́ ẹ̀. Kó má yẹ pé gbàtà jókòó nínú sísè rún mi. Lọ check bóyá bẹ́ẹ̀ ló wà. Ok, bẹ́ẹ̀ náà ló máa wà. Nǹkan tí mo ti ń wò ni pé ṣé ọ̀rẹ́ mi tó ń wo yẹn? Ó nice gan. Inú mi ti ẹ̀dùn gbà tó mú ẹ wá pé mo máa ń bá sọ̀rọ̀ yẹn láti fi pé àníwọ̀ gbogbo fún ẹ o ní láti wé èèyàn kan tó máa jẹ́yàwó ẹ̀. Ní ìlójú kòkòrò kankan mo ṣe wà yìí ó ti yé nǹkan tí mi kàn rò bí tí mò ń rò báyìí ni pé mo fẹ́ kó máa tọ́jú ọ̀rẹ́ mi dáadáa. Ẹ̀yin ọkùnrin ṣá ẹ lè sọ pé kọ̀rẹ́ yín máa tọ́jú mi wá ní kí n máa tọ́jú ọ̀rẹ́. ṣòro ló máa kọ́ tọ́jú ọkùnrin o. ṣé mo kọ́ àwọn obìnrin gan máa fowó ra àwọn ọkùnrin sìn ni. tó bá pàkéjì àjà ó ti yí. àwọn ọjọ́ tó gbé bàrà ayé rẹ̀. àwọn dáná ó gbẹdẹ ọmọ kú o. ìyá tí ní bá kú o fún mi. Kí ló dé? Kí ni tó ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀ náà, kí ló ń ṣe? Obìnrin wá ká mi mọ́lé. Obìnrin ó gbé obìnrin wá ká mi mọ́lé. Obìnrin yẹn dà. Ọ̀dọ̀ lóbìnrin yẹn dà lọ́wọ́ rẹ̀ tó bá ká mi mọ́lé ni. Ẹni tó ká mi mọ́lé ni. Tó o dẹ̀ béèrè bó ṣe jẹ́. Pé kí ló ṣẹlẹ̀? Béèrè bó ṣe Pé jẹ́. kí ló ṣẹlẹ̀? Pẹ̀lú ọmọ fúnra yín ní nọ́mbà. Pẹ̀lú máa pẹ́ni síra yín lẹ́nu. Náà nínú ilé. Omi gbọ́wọ́ lọ́wọ́. Kí ló ń ṣe farabalẹ̀ náà? Táyọ̀ kí ló ń ṣe? Gẹ́fẹ̀ ni ìyàwó mi lélẹ́yìn náà. Ìyàwó yín ni. Ṣé mo gbà pé fóònù nínú ilé ni mo lọ mú fóònù? Ìyàwó mi lélẹ́yìn kí ló dé táyọ̀ balẹ̀ àtọ̀? Ok, òmùgọ̀ sí. Ṣé obìnrin ọ̀gbọ́dọ̀ dó tọ́ ọkọ ẹ mọ́ ni? Ilé tún dìpọ̀. Ọ̀gbọ́dọ̀ obìnrin pẹ̀lú ọkọ ẹ ni. Máa ní sùúrù. Wo bébì jẹ́ ká máa lọ. Jẹ́ ká máa lọ. Ó máa fọ́gbò yẹn ọlọ́run ní kò tètè gbó máa fọ́gbò yẹn o. Ó máa fọ́ mi. Ó mọ kankan. Mo jẹ́ ká máa lọ kó tó fọ́gbò jẹ́ ká máa lọ má jẹ́ kó fọ́gbò mímí. Àǹtí mi lè wá ń ṣèyàn bẹ́ẹ̀ o. Ó kàn rí wàláì condition tẹ bá mi lénìí ni wàláì. Bóyá pàbí tí mo gbà sùn ó dẹ̀ yẹ kó yé yín àǹtí ẹ má bínú ẹ má bínú. Ẹ mójú lọ sọ́jà. Ẹ má bínú ọ̀rọ̀ fẹ́ mi ó yẹ kó yé yín ẹ má bínú ẹ má ń tẹ má bínú. Ẹ máa ní sùúrù. Ẹ má bínú mo ní sùúrù. Ẹ fọyín o. Ọlá ẹ fọyín. Àǹtí ẹ̀yin náà tó bá jẹ́ ìyín nǹkan ẹ wo nǹkan tẹ kárì níwájú ọkọ mi ẹ̀yin nìkan ibo lẹ́yìn náà lọ. Mo gbàgbé fóònù mi mo lọ mú fóònù mi nínú ilé a ti ń lọ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ tó máa ṣe fóònù tí mo gbàgbé tó fẹ́ bá wa nínú ilé yìí tó fẹ́ bá wa ní. Ẹ ṣe ẹgbéyàwó mi náà ìsìn náà ṣé èèyàn bẹ́ẹ̀ yẹn kò gbúdọ̀ yẹn náà. Ó ti yé ó tó wá ṣe ìjọ tó bá ń lọ máa bá mi nígbè. Ẹ̀wọ̀n ni kán bá ẹ mú gan. No, mo kò ní tí mò ń sọ ó ṣàyè wọ́n tiẹ̀. Jẹ́ tí wọ́n ń lọ ni. Ẹ bá gbà lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ agun ẹ̀. Ẹ jẹ́ wọn máa lọ. Ẹ jẹ́ wọn máa lọ. Ó dàbọ̀ ń tí. Ó dàbọ̀. Wọ́n wá fọ́ mi lórí. Ọkọ mi dúró dè mí jẹ́ ká jọ ọkọ mi ìfẹ́ ayé mi ọlọ́wọ́ orí mi.
wẹ́rẹ́ ẹ kàn ń wo Dayọ̀ bí àyẹn ni Dayọ̀ ń ṣèyàn olórí burúkú ni bọ̀bọ̀ ń jẹ mo gbọ́dọ̀ fúnra mọ́ mo gbọ́dọ̀ fagídí mú kò ṣe gbójú bọ̀ ọ̀rọ̀ fún ẹ mọ nǹkan tó máa ń dùn mí lọ́rọ̀ tó bá ti wá sọ́dọ̀ ni ó máa ṣojú mẹ́rẹ́mẹ́rẹ́ bíi pé kò lè jẹ kankan tán màmí tẹ bá mọ idán tí bọ̀bọ̀ yìí fà ní ìgboro a ní mi lè rìn dáadáa mọ́ lójú títì ọmọ máa wò mí mọ inú kó mọ̀. ẹ ń gbọ́ ọ̀rọ̀ jàre ó kàn ń sọ wúròwó tó látẹ̀kan só ti gbé ó gbé wá ká ẹ mọ́lé. ó jẹ́ ìbáwá dúró dìgbà yẹn. tó gbé wá ká ọ mọ́lé kọ wí fún mi ọmọ ẹni ìbájọ ní àbáyọ àbárẹ ń kó mójú mi rí láyé olómi lọ. àti pàápàá ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó o bá fi sùúrù gbé ìwọ ló máa jèrè ẹ̀. Màmí. kí ni nǹkan tó ń ṣe fún ẹ tó kò máa fẹ́ gbé olórí burúkú ni wèrè ni kíní kan lọ́kọ ẹ ọkọ kíyàwó tó lè máa gbọ́kọ sí pé mo ní kó má mú wá bàbá ẹ mo ń sọ fún ẹ kó lè rí ilé ọkọ gbé ni mo ń sọ fún ẹ ọmọ tó bá fẹ́ rí ilé ọkọ gbé kò ní rọ́kọ fín kí ni o bá ṣe má mú wá ẹni tó bí ẹ mò ń sọ tèmi fún ẹ o torí ẹ bó bá jẹ́ pé mo burú mi ní sílé bàbá ẹ̀ dì sí o. Táyọ̀ Táyọ̀ wo torí yẹyẹ rẹ ara rẹ yà wọ́n ti yà lórí ẹ̀gẹ̀gẹ̀ fúnra mi kí n tó rí ọlọ́run gbọ́ mo jagun gidi burúkú wo ayé ọkùnrin pàwùlọ́dún mi bá ń ga Táyọ̀ ọ̀pọ̀lọ̀ gbà tọ́lá bá ọ̀kan náà gbé ọ lọ ṣe ọ̀pọ̀lọ̀ gbà. Torí ayé ọkùnrin ní kábàdé ọkùnrin o wàá mú kankan bẹ́ẹ̀ ní sẹ́jọ́ jimá mi tọ́lá mi yí ọ wàá lù rẹ̀ gidi ni torí ọkùnrin ọkọ̀ rẹ̀ pàì ọ àkṣán ó kéré jù wá lé mi nǹkan tí mẹ́rin márùn-ún mo ti máa mú rẹ̀ ní tọ́mi tí láì kọ́ mi tọ́lá mi yí ọ ọkùnrin gbàgbó torí kọ́ba la gbàgbó lásán àdìgbẹ́ má bínú sí ètò rẹ̀ àgbàmọ̀ká ẹ̀ mọ́lẹ́ káàdì tiẹ̀ káàdì tèmi náà. pẹ̀lú bẹ́ẹ̀ náà tí mi bá wá ní sùúrù kí bẹ́ẹ̀ ní sùúrù ṣé máa ti wà nílé rẹ̀. wọ́n lè ṣe gbogbo nǹkan sùúrù. yẹyẹ rẹ fúnra rẹ gan kí mi tó fẹ́ fúnra mi olùkọ́jú mi rí ogún ènìyàn ni mo pa fúnra mi. àṣírí rẹ̀ mi tún lò àṣírí rẹ̀ ti mi tún ó kó ń pa èèyàn ó pa èèyàn 20 lórí mi ó torí mi bẹ́ẹ̀ omi wí fún ọ. Táyọ̀ ó ní gbọ́dọ̀ mi. kọ́bájá mi ni mo bí ọ kọ́bájá òun ló bí ọ mú kàn lébẹ́. bá mi ní bí mi èyí ní bí mi bàbá mi ní rè. ìfún àbárìn lọ jẹjẹ ọtí já fún àbárẹ jẹ ìfún àbárẹ lọ jẹjẹ mi dẹ wíṣẹ ọba ọba gbọ́ ọgbọ́n fúnra rẹ bá ọba kẹsì gbọ́ iye ìwí tèmi rọ wọn bàbá yẹ kọ gbọ́ kọ gbọ́. máa sọ̀rọ̀ sí máa ní ọ̀sán ẹ̀wọ̀n náà kí ọkọ̀ tí yóò rẹ̀ máa lọ iṣẹ́ ọ̀wọ́ tí máa sọ nílé ìbò wọ́n yà sẹ́wọ̀n alẹ́ mẹ́yàn pariwo. Dayọ̀ kí ló ṣẹlẹ̀ ọkọ mi ẹ. iṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí máa sọ fún yín lélẹ̀ ìyàwó mi ni ò tí ì yí ìsìn ebi dẹ̀ ń pa mí mo dẹ̀ fẹ́ lọ bí iṣẹ́ yín ní ẹ̀wọ̀ táìmù náà. ṣí ẹ̀ ló wá bínú fún wọ ọkọ mi nǹkan tó fi lọ sùn bíbá ìlànà bí àná tó aago kan òru ó wo fíìmù títí di aago kan òru rájọ wo fíìmù yẹn gan ni pàápàá torí fíìmù yẹn wà interesting. gbogbo ẹ̀yin náà ń wo fíìmù dàgbò kan o sẹ́yìn bá tiẹ̀ wo ti ń ṣí ìyàtọ̀ bọ̀ tó ń ó yẹ kó tí mo kó máa dáná fún mi náà. ó dà má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣe ráìsì sí kíchìn bóyá kí n lọ bù fún ẹnu ẹ̀ kó jẹ tó wá mọ̀ pé bí ń pa ẹ́ mo ṣe ráìsì. inú mi adé dùn láti yẹ because mo tẹ̀ ti jọ̀bẹ̀ yín ti pé màámi ẹ ṣe ráìsì mo ṣe ráìsì mo yóò yẹ jẹ́ kó dà jẹ́ lọ́dọ̀ ẹ̀ bọ́. ókè ọkọ mi mo tiẹ̀ tí mo bọ̀ járe bàìdíá. ẹ̀yin sùúrù kí ló dé tẹ̀ ń fúnra yín ní ti èwo ni kíní. kí ló dé báyìí mọ́mì ló ṣe ráì fún ọgbọ́n ti sùn so orun tó máa ń sùn yẹn máa bí mi nù táìmù tí máa ń lọ jù náà ó dẹ̀ mọ̀ kí mo lọ bí iṣẹ́ fún mi síbí àní mọ́mì ló ṣe ráìsì fún mi. kí ló wá ṣẹlẹ̀ báyìí sí. ó wá fẹ́ jẹ́. ó máa jẹ́ ẹ èbó ni mo ṣe é. kí ló dé tẹ máa ń ṣe báyìí náà tó bá yẹ ẹ̀ tún ni mo dé tó bá yẹ ìyàwó kan ṣe kínní kan kó ṣe kínní ó bá yàwọn ẹ̀ náà ń rí yín fín. nígbà tó yẹ pé mo ní kẹyẹ igi mọ́kọ yín lórí ṣé mo pọkọ yín. sórí ẹ̀ ti yí ni kí ló máa ṣẹ́ náà mọ́mì tèmi. ọ̀gá àwọn ojú ẹ̀ gan o
mọ́mí mi máa lọ sọ̀rọ̀ síbẹ̀ máa wojú ẹ̀ miss. kí ni mọ́mí ẹ wá ṣe ń lé mi. ẹ gbà mí. ṣé bàbá ẹ ò kọ́ lé ní bí ẹbí yẹ wà lé bàbá ẹ. nínú ilé ọmọ mi. mọ́mí mi sẹ́yìn náà rí. ẹ ti jọ yọ sẹ́yìn bí mo ti máa dẹ̀ sí ajá ló máa jó oúnjẹ. ọ̀gbádùn o. mama àwọn ẹja àwọn ẹja ìbò tẹ̀lé gbàdùn. ó dára sí mi ó dá mọ́mí ọdún ọmọ fún ọ̀dọ̀ kò sẹ́ ọ̀bẹ tẹ́lẹ̀ bẹ̀mí lọ́dọ̀ ọ̀lẹ́ ni. olórí burúkú lọmọdé yìí o. mọ́mí ẹ wo kò sẹ́ni tó lè bàbí sọ lẹ́ni kásìkè sẹ́yìn fún máa sọ fún yín bóyá máa ṣe. olórí burúkú lọmọdé yìí o ẹgbàá mi kẹta ni mo fẹ́ pè mo rò pé ti tán lára ọmọ àlè yìí náà ṣọ́ṣìkù. wo bàbá ẹ̀ lọ tọ́bi owó nínú ilé. gbogbo ilẹ̀ ti mọ̀ mí o ẹ ti mọ̀ pé wà mí ilé mo wà fún oníwàdẹ lọ́rọ̀ ọ̀lẹ̀ yìí bí mo lè ń ṣe tèmi ni mo ṣe ń ṣe èyí mo ṣe ṣàkíyàn àti táyọ̀ máa ní sùúrù kí ló ṣe ó ti burú jù ṣé wọ́n nìkan ni ṣé wọ́n nìkan ni àwọn tí mo tiẹ̀ mọ̀ pé ṣé everybody mọ̀ pé wọ́n burú àwọn bí lọ́lá ìdí jẹ́ mọ̀dàmú ṣàjẹ́ ó tún ní tiẹ̀ wọ́n ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ní òòtẹ́ kí ní sùúrù rárá. ọkùnrin ò ṣe é lẹnu fún un ejò ni wọn ejò lọkùnrin àwọn òtútù wọn òtútù wọn ṣé o mọ nǹkan tó ṣe nǹkan tó ṣẹlẹ̀ rí i. mo rán àbúrò mi sí ẹ mo mọ̀ pé gbogbo nǹkan tí mo ní kò sọ ti ká wọn ní ìlú ẹgbẹ́ àwọn. bẹ́ẹ̀ni afẹ́rẹ́ ti bá mi sọ gbogbo ọ̀rọ̀ ètò ọ̀la mi ò ní ẹni ìtàn pẹ̀lú ẹ bá ti wọn fẹ́ máa tọ́jú mi ẹ máa fún mi nǹkan tí mo fẹ́ ẹ pé kí ló wà ní pé kí èèyàn lọ́kọ fún ìdí mi. sí wàhálà torí pé títọ́jú ọlọ́run ọba ló ń tọ́jú lọ́dọ̀ àwùjọ àti mú mi kò tó nǹkan tí orí lè gbé sáré rẹ̀ ó ṣe wà ní wọ́n yẹ kó nǹkan ṣẹ́ lọ́wọ́ ni níbi láti ṣàwọn nǹkan tó bá fẹ́ fẹ́ bóyá kí n ra irinṣẹ́ fẹ́ bóyá yájọ́sà ló ń kọ́ ni o bóyá télọ̀ ló ń kọ́ ni wọ́n lè bẹ̀rẹ̀ ṣe ìtọ́jú yẹn kò ń fà á onífò. wọ́n ní ẹ̀dá gbọ́dọ̀ gbìyànjú ní òní fún mi ẹgbẹ́ mi ṣàyẹ̀wò. kódà wọ́n tún change àwọn dírẹ́sì kan pẹ̀lú bàtà pẹ̀lú everything. Túndé ìjọ torí ọlọ́mọ bínú kí ló ń ṣe ń bí àti pé kí ló ń ṣe pẹ̀lú ọmọdé. ìgbà tó kọ́kọ́ mì tí mo ti dára kó sọ pé ó máa ń láìkẹ́ kó ga báyìí kí ló ń ṣe pẹ̀lú ṣọ́ọ̀tì yìí ọmọ. ẹ̀yin obìnrin ẹ máa sáré tíǹkì nǹkan pé ẹ máa sáré tíǹkì fáfáfáfá bó ṣe wà òun àti Atẹ́rẹ́ ni wọ́n jọ ní misunderstanding kan tí mo wá wò pé kí n bá wọn twist ẹ̀ kí n bá wọn yanjú ẹ̀ láàrin ara wọn kó lọ ní tòbí nù. ẹni sọ̀rọ̀ yóò yé mi nísìnyí ló ti di pé Atẹ́rẹ́ ẹni ṣùgbọ́n Atẹ́rẹ́ wo fẹ́ yín rí ẹ̀yin lè bá mi sọ̀rọ̀ fún dẹ̀ kí àṣetẹ̀ ní máa ṣe gbogbo nǹkan fún mi. Túndé irú ayé wo ló ń líìvù yìí jọ ojú wo ló fẹ́ kí ọmọ yìí máa fi wò mí níta. ẹ má bínú wọ́n ti léyìn ọkùnrin tẹ́lẹ̀ ejò ní ẹ̀ ṣe ní ẹnu fún ẹ máa yanjú ẹ̀. Bídèmí máa lọ nà kí ló ń ṣe ẹ̀ farabalẹ̀ tí ẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́. Túndé sórí gbogbo rubbish tó ń fojú mi rí what's all this one. lọ́tùdí ọlọ́ kí ló tí ì rí pẹ̀lú mi sí ṣé inú òtẹ́ẹ̀lì ló ti ká wa mọ́ ni àbí inú yàrá ló ti rí wa àbí ògbé mo gbé wá sínú ilé lọ́mọ tí mo kọ̀ rọra ń bá sọ̀rọ̀ tí ó wà àti Atẹ́rẹ́ tọ́jọ́ bẹ́ẹ̀ ṣe kọ̀ọ̀kan ó ti bẹ̀rẹ̀ sí ní calculate ó ti bẹ̀rẹ̀ sí ní tick ó ti tick fáfáfáfá pé bóyá èmi àtọmọ yẹn à ń nìkan mi ò láìkẹ́ ẹ. Túndé ó yẹ kó máa bẹ̀ mí ni òun wà tó ọmọ yẹn out ni òun tó sí ẹ. ojú ẹ ni mo ti ń àṣẹ out babaláwo ló sọ fún ẹ pé mò ń àṣẹ out níbo ló ti rí pé mò ń àṣẹ out fídíò wo ló yà wá tó sọ pé èmi àṣẹ out. Túndé ó họ̀gẹ̀. ọ̀gì yẹn ara mi ti lẹ̀ mọ́ gbogbo ara ẹ ti gbọ́dọ̀ jù o wàláhì ara ẹ ti gbọ́dọ̀ jù but I know what to do I know what to do èmi ni mo wọ́ra mi tó mọ̀ kó tó. Túndé ó yẹ kó máa bẹ̀ mí ni Túndé ààyè mi Túndé. wọlé mo tún ń bọ̀ ọ̀rẹ́ mi. ìyàwó ẹni àwọn wà lọ́nà láàpọ̀. bọ̀ kí ló dé tó pè mí.
kí ló ń tọ́ mi tiẹ̀ ilé yẹn kí ni nọ́mbà lẹ́yìn nọ́mbà 2 mo sọ náà pé mo mọ̀ mo kódà ó ga torí ọ̀rẹ́ ọmọ tó jẹ́ kí n kàn láìpẹ́ ni pé háìtì ẹ̀yẹ ó jẹ́ kí n bẹ̀rẹ̀ ọmọ tó sì yẹ bẹ́ẹ̀ láyé ọ̀gá sórí ìfẹ́ tó tí mo fẹ́ sọ fún mi pé mo máa fi ẹjọ́ rẹ̀ mo máa fi sùn ẹja jọ máa lọ ẹja. ó yẹ kọ́rọ̀ mo serious mi ṣe rí ọlọ́run. bọ́dà ṣe rí wọ́n ní ẹni tó lójú lójú ń tì ṣe rí tí ojú ò bá tún ojú ń ti èmi ò ṣe rí nǹkan tẹ́ ẹ̀ mú wá yìí kò ń ṣe nǹkan tí mo lè gbà lọ́wọ́ yín rárá etí wo ló ń bá yàn gbẹ́jọ́ yàn mélòó ni mo fẹ́ máa sọ fún ìgbà wo gan lọ̀rẹ́ mi ṣẹ̀ṣẹ̀ ní introduce yín sí mi náà as boyfriend òun tẹ wá dé bíbá yín sí tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ máa ask me out lọ́nà wo nà bá lọ ìpapọ̀. Táyọ̀ ní sùúrù ní ìní tún ẹ̀jẹ̀ ṣòro rẹ̀ tó ń sọ yẹn kódà nǹkan ò tí kìíní àti ẹ̀kọ́ yìí láyé àmọ́ lẹ́ẹ̀kejì ni pé kò sí class ẹni kò sí step ẹni tẹ́mi lè ṣe ẹ̀sọ́ mo fẹ́ máa no ok tí wàá tẹ́ bá jọ wà ó kàn lọ dọ́gbọ́n wè lọ́wọ́ ẹ̀ pé jẹ́mi tó ṣe pé mo láìkẹ́ fún rẹ̀ ló wá bá mi jọ yẹn bọ̀ ọmọ kan wò pé ojú sànú pé kò má dàbí pé a máa kàn ṣe bíi pé a ń kùn ṣe èèyàn ní ìdí láyé mi àti pé ó ń tẹ ilé mi gan lẹ́nu pé sójú lè fọ́ tẹ́lẹ̀ ìwọ náà wo náà ṣé ìwòyẹn wọ̀ tí wèé mi ìwọ náà wo háìtì ní àti ẹ̀mí àti ìlàjọ wà the same o ní láti máa lọ sí eré abẹ̀yẹn mo nífẹ̀ẹ́ mo love ẹ̀ mo serious bó tó bá dẹ̀ lè gbà fún mi tó gbà kí mi àtẹ̀jọ́ wọ́n lọ́ mo promise ẹ̀ nǹkan tó expect in life ẹ̀ máa ṣe fún ẹ. ẹ̀rí ó pè yín kò pè yín ó tò sí yín kò tò sí yín ṣé yìnyẹn kò gbọ́kọ́ mi ju mí kọ̀ ṣe rí ó tò sí yín ẹ tó sí ẹ nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé ẹ̀ ń fẹ́ra yín the fact pé ẹ̀ ń fẹ́ra yín ló ṣe introduce yín sí mi pé Táyọ̀ meet ọkọ mi o àbí boyfriend mi so ẹ jọ̀ọ́ ẹ má bínú kí n lè ṣe. nǹkan kò tí ì dà wá pọ̀ rí èmi àti ẹ̀ ní ẹ̀ka ọjà rẹ̀ jáde yóò ti di. Màá mi náà ti dé ní ìfẹ́ wà láàbù àbẹ̀rẹ̀ yìí sì báwo lẹ̀ jẹ́ báwo ni kì í ṣe introduce ní ìfẹ́ ẹ máa lọ ẹ má bí ní ilé sọ nǹkan kan ẹ máa lọ màá mi sọ pé ọkọ ẹni ni mo jẹ́. Táyọ̀ ọ̀pá ìkàlẹ̀ bọ́ọ̀lì ojú ẹ̀ ṣe bákàbákà torí láti ọ̀kan ni mo ti ní mọ́nítò ilẹ̀ ti rí ọ torí èmi ọlọ́run dogun lẹ́yìn. ẹ má bínú ẹ jọ sá àtẹ̀yìn ni dádì Táyọ̀ ni. Táyọ̀ fúnra rẹ̀ èmi ni mo bí ògún mo ṣe. ó dẹ̀ jọ yín ọlọ́run ó jọ yín ẹ̀yin gbogbo ẹ dádì ẹ̀. èmi ni mo bí kan mi ìdè torí èmi gbọ́dọ̀ rí ọkọ ṣẹ́jú o kọ ìtẹ́ ìwò rẹ̀ nìyẹn ọ̀rìnàdé ọ̀rẹ́ ṣe mọ̀ pé ẹ bọ́ lọ ọ̀dún ọ̀kẹ́rẹ́ dẹ́ ọlọ́run kẹ́ ọlọ́pàá yìí gbà ọ́. inú mi dùn mo ṣe rí ilé mi ọlọ́run àti kámọ́ra but kí n má láì pé àmọ̀ ń da yín dójú ọ̀rẹ́ mo kàn fẹ́ fún yín nǹkan kékeré kan òkè yìí nífẹ̀ẹ́ yìí ni dáàdi Táyọ̀ sà. lẹ́nu gẹ́gẹ́ ni mo bí. dáàdi ẹgbàá mo kàn fẹ́ kẹ́ ẹ kàn bá mi jẹ́ èmi àti gbogbo ilé. ẹ má wọrí sàn ẹ tí ì dà mí mọ̀ dáadáa bọ́tẹ́ ti máa mọ̀ mí jù báyìí lọ dáàdi nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi fẹ́ máa lọ. ká ò tí ì lè lọ Táyọ̀ ti gbọ́ ọlọ́run. ẹ ti mọ̀ nǹkan tó wà ní máìlì yìí. gbogbo ọjọ́ tí ọ̀run bá ká ẹ má dùgbò yìí wọlé kó sùn. mo láǹfààní ọ̀pọ̀ náà mo ní kó wọlé kó sùn. tí wọn nìkan ló ń dágbé yàrá. ìyàrá ti wọ̀n bẹ́ẹ̀. wọ́n jẹ́ yàrá ìyá ẹ̀ ló wú ọ̀ wọlé kó sùn. dádì sẹ́rí tí ẹ bá wá lè bá mi ṣe Táyọ̀ yìí ẹ má bínú sáà máa surprise yín
wà á jọ mí lẹ́kọ̀ọ́. nǹkan tẹ́ expect in life ni màá ṣe fún mi. ó mi ì fẹ́ sọ̀rọ̀ jù. wà á tú ayé mi. ọlọ́run ọba. wà á kọjá ẹlẹ́gùsì. dáàdì ẹ mọ̀ mí dáadáa o kò tẹ́ máa wọ̀rí ẹjọ́ dáàdì ẹjọ́. tó nǹkan dún ni. mo kàn ń wò pé. bẹ́ẹ̀ kò sùn lẹ́yìn gàgà kó bẹ̀rẹ̀ láti sùn wá àti máa fi lọ. no kó lè ní ìdàdé máyà kí n sùn but ìgbà wo lè rí wá mo tún lè wà. kò sígbà tó lè wá. kò sígbà tí mi lè wà. ó wá ló nílò mi nìyẹn kalẹ̀ kù. ẹ ṣe gan. ọmọ ni ẹ o ọmọ ni ẹ o ọmọ ni ẹ o. ẹ ṣe o ó dà. Táyọ̀ Táyọ̀. Màámi. Yóò mo fẹ́ bẹ́ẹ̀ ní Kí ló ṣẹlẹ̀? kò sí ọmọ pé mo sọ fún ẹjọ́ tí pé kò ní sùúrù lọ́dọ̀ mo ṣe dáadáa fún un. Àmọ́ jíjẹ tí mo dé nìsín ọmọkùnrin tí mo bá lọ́dọ̀ ẹ̀ mo rí i pé àbí lọ́rọ̀ ọmọkùnrin tí mo rí pẹ̀lú rẹ̀ yóò mi máa dùn ọmọ ní ọkọ ọmọ tèmi lóde yìí tí ò sí wàhálà kankan. Màámi kò ń ṣọkọ ọmọ yín o. Ṣébò ni. Kò ń ṣọkọ mi, ọkọ ọlọ́kọ ni. Bíi ti báwo? Ta ni Fáwọ̀rajà? Ẹ wo, ṣe rí ọ̀rẹ́ mi wọ́n jẹ́ kí n mọ̀ pé oníṣìnà tó tó láyé yìí kò sí tẹ́lẹ̀. Ìyẹn tó tiẹ̀ wá ń ṣe lẹ́nujọ́ mẹ́ta ìgan jẹ́ kémi gan mọ̀ pé nǹkan tọ́rẹ́ mi sọ òótọ́ ni. Ẹjọ́ tí Ṣadé sì introduce bọ̀bọ́ ìsinmi sí màmí wàhálà ìkó ìpọ́sẹ̀ méjì. Ṣẹ́wádìí tó ti para ọ̀dọ̀ mi sìn àti lélẹ̀ márùn-ún lọ́sẹ̀ yìí. Kiri wá. Ó fẹ́ fẹ́ mi. Fẹ́fẹ́ bóònù. Ọ̀rẹ́ ẹ̀ Ṣadé. Eléyìí ò ṣe tiẹ̀ o. Wọ́n gbà fún o. Wọ́n gbà fún ẹ̀mí ẹsẹ̀ níbi ní ẹsẹ̀ lérí ibú èèyàn o. Ọlọ́run mi jẹ́ kí n dáràn. Èyí tí ó jẹ́ tiẹ̀ tí ó bọ̀ kalẹ̀ ẹlẹ́dàá mi náà yóò pèsè fún ẹ. Àmín o. Má sojú kòkòrò. Ẹ ṣé máa. Bọ́dà ju bá ń lọ kí n ṣe tiẹ̀ o. Èmi náà ti sọ bẹ́ẹ̀. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ ṣàgbákò. Èmi gan le ni mo ní kò sí. Àwọn ó fẹ́ kàkọ́ lé. Dákun kámi wá tí màá jẹ. Àgbé pa mí látàrí kí bá bẹ́ẹ̀ náà tó lé tó lè jẹ. Èmi ọmọ ọlọ́mọ láàrín àdìmúlà ẹ lẹ́ẹ̀kẹrin ayé mi máa jẹ kú lélẹ̀ ọlọ́run gbọ́ òun mi kọ́lé rí mo kọ́lé kó ẹ̀sùn àṣẹ sí lágbẹ̀lú sẹ́ríà ìzí o Táyọ̀ kò sí ọ mọ̀pá mi jòkó ní kò jòkó kọ́ bá ti ronú nǹkan ti ṣe mí rẹ̀ ní ìgbà mo ti bí ọ bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ìṣòwò ti fẹ́ jẹ́ láyé màá jẹun ọmọ ọ̀pọ̀ náà kò sí ọ gangan. Báwo ni báwo náà rí gbogbo nǹkan tó wà ní. Ṣé rí gbogbo mi ṣẹlẹ̀? Kọ́ mi ṣẹlẹ̀. Èmi náà rí Túndé lọ́sọ̀ sí mi lẹ́yìn. Túndé tún fi ọ lẹ̀ ṣàpọ̀nà pé Túndé lọ ọ̀rọ̀ Túndé fi lẹ́nu tiẹ̀ olóríṣòro ó ṣe tiẹ̀ léṣe tọ́lọ́run ọba ṣùgbọ́n ó rí ọkùnrin kan pẹ̀lú rẹ lánàá ọwọ́ àbí àbọ̀rẹ̀ rẹ ni ó ṣe jẹ́ sí ọ. àwẹ̀ kò tí rí ọ̀pọ̀ yìí ọlọ́run ó ṣe rí mọ́ni. tó gbó ẹ sọ bó ẹ sọkùnrin kan náà pé kọ́ da aláyé àmì máa lè jẹ ara rí aná mi. Yé mi lémi dé bẹ́ẹ̀ tán yé mi ọmọ mi. Ó lè dìnnà ju kí ló dá lẹ́yìn. ẹ sọ ní ṣe sì náà náà àádọ́gbọ́n sí ni. Ìyẹn là mọ̀ ni pé ọkọ rẹ mi ni boyfriend ọ̀rẹ́ mi. Boyfriend ọ̀rẹ́ rẹ ayọ̀ rẹ bá jẹ́ kàn ọ́ ayọ̀ rẹ lọ rẹ níbi báńgà torí ibi kọ́rọ̀ dé dúró ọ̀ afẹ́ ni o mi wà á fẹ́ ni lọ́bí kó ba dé bẹ́ẹ̀ tí ìran ti gé lọ ó ti dàsà kẹ́rù ọlọ́run gbọ́ sórí ọkùnrin kó mi wò ní ọ̀rọ̀ náà bójú bọ̀rọ̀ láyé ìyẹrẹ nìkan la máa dún lórí rẹ̀ fóònù rẹ̀ kì í wò ní wọ́n bá fẹ́ su wà tẹ́lẹ̀ lọ wọ́n fẹ́ yàgbẹ́ wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ wà má tẹ̀lé ni wọ́n bá ti mọ́nítọ̀ rẹ̀ wà á fún ayé rẹ̀ gbẹ ni ọlọ́run tí ẹnì kan lá máa rí lòun gbogbo gbà ọlọ́run gbọ́ ayé rẹ̀ bá jẹ tiẹ̀ dé àárẹ̀ ni ẹ kà wọ́ káyọ̀ ẹ bá kún gidi mọ́ o ọ̀pọ̀lọ́run bí ọ tó ṣe yẹ kó mi Kí mi fẹ́? ọlọ́run gbọ́ ètò wọn àṣẹlẹ̀ sí ọ
mo fọlọ́run bí ọ. ó dẹ̀ ló náà. ó wá lọ mo mọ̀ bí ọ èmi gan mo rí àpẹẹrẹ mo rí ara rẹ̀ mo mọ̀ pé nínú kẹjẹ́ bó ṣe gbẹ̀yìn ayé rẹ̀ bó ṣe wà ní ẹni kánsá lápadà jẹ́. tó bá wá rí bẹ́ẹ̀ náà má jẹ́ kó ń sọ ẹ́ di wèrè wàá máa ní sùúrù má jẹ́ kó àwọn èèyàn máa rí pé àṣejù tiẹ̀ ló pọ̀ jù máa ní sùúrù ọ̀rẹ́ mi máa ní sùúrù wọ́n náà mú tí yóò bá sí lọ́dọ̀ àmọ́ lọ́dọ̀ èdè tí yóò bá ti wá pọ̀ jù máa jà ní. náà wò jagunjagun tó bá jagun gbadé tó bá dórí ìtẹ̀ tó ló máa jẹ́ kó gun sí i tí ò bá jẹ́ kó gun sí i ó máa kárà àdúgbò. wọ́n ọ̀rẹ́ yẹ kó gun kó everybody. ẹ ṣe gan sísá ẹ ṣe gan tí mi dùn gan pé bẹ́ẹ̀ ṣe mọ̀dọ̀ wa lónìí bọ́tẹ́ mi kan wò ni pé mi ní láti máa ṣe mú yín lọ síbò mi nígbà tí ọ̀kan náà lára. tí ẹni tó ń ṣe gbogbo nǹkan tí ìrìn náà ti wá bẹ̀rẹ̀ actually rẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó yẹ ká wò náà ti ṣe gbogbo nǹkan tí àdìmáwò kan bí ìwà bá dé báyìí rẹ̀ sọ àdẹ̀rí pé ẹ̀ka tó in fact ká tó ti lé tọ̀ ní kódà máa wọ̀ ní. ìjọba máa gbé kí báwa ń ṣe ọjà ń ṣe máa wọ ọjà báwo. wọ́n mẹ́wọ́ ẹjọ́ kí ló lọ ẹjọ́ ń fọlọ́ọ̀ bá tẹ̀lé kí ló fọlọ́ọ̀ bá mi. Táyọ̀ wá sí ìbàdí kí ló ṣe é. ẹ̀jẹ̀ ní kí ló ṣe abájọ ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni o abájọ náà ṣàfẹ́ jẹ́ kí n bọ́ síta látàárọ̀ kẹ́mi fọ̀rọ̀ dè mí mọ́lẹ̀ ẹjọ́ torí ọlọ́mọ ẹjọ́ ẹ fọ̀rọ̀ fún mi pa ni pẹ̀lẹ́ bébì kí ló tún ṣẹlẹ̀ gọ́gẹ́ bí ti mú wọn dé kí ló ṣẹlẹ̀ tó fi ṣí ẹ ní ló fẹ́ pa mí. Táyọ̀ kí ló ní problem ẹ̀ kí ló ṣe é o ti ní gbọdọ̀ rà jù kí ló ṣe ṣe bọ̀bọ̀ ṣe jáde. ẹjọ́ ta lẹ bèrè kí lẹ wá ṣe kí ló ṣẹlẹ̀ kí ló wí. mọ́mí ẹ̀rọ kó gé yín ẹ̀ ọ̀jọ̀ òtí orí ìkọ́ tó mojú mi rí orí ìkọ́ tó mojú mi rí. ẹgbẹ́ mọ́mí màámi ṣé àkẹ́ mo sọ fún yín ṣé àkẹ́ mo sọ ṣé bẹ́ẹ̀ ní ìdájọ́ tó ṣe lójú orí o ṣé bẹ́ẹ̀ mo tún mọ̀ pé táwọn pípì fi wá. mo mọ̀ kọ́ tó wá ṣe o yọ kí ló wá ṣe kí ló wá ṣe. àwọn tọkọ fẹ́ bá ṣe business àwọn olórí lórí dúró yìí ìgbónára burúkú yìí ó sì máa kó báyìí business irú wo business wo ó fẹ́ báyé yàrá mi wá ṣe ó fẹ́ báyé mi jẹ́ lélẹ̀ ẹgbẹ́ wọlé mi wá máa ṣe business ó fẹ́ báyé nínú yàrá mi ẹgbẹ́ wá máa ṣe business. ṣó o gbọ́ nǹkan tó ń sọ wọ́n mi ò gbọ́ o. ọ̀rọ̀ business mo bẹ̀ sọ lálẹ́ àná pé wọ́n fẹ́ wá wo bíbá ẹ̀ wọ́n lè gbé wọ́n lè fún àwọn ọjà kan wọ́n fẹ́ máa supply àwọn market kan torí ẹ̀ ni wọ́n fi wá but ní sìgbà tí wọ́n máa fi ṣe léṣe tí wọ́n máa fẹ́ fún wa lọ́jà wọn sí. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ rọra. ẹ kó ṣiṣẹ́ wọn dáre nítorí wọ́n ṣe ṣé wọ́n lè ṣe wá ni. ẹ mọ̀ bínú obìnrin lẹ́yìn náà. ẹ jẹ́ ká gbọ́ràn dáre. ṣé sọ fún wa tó bá sọ fún wa táwọn ọmọ wọ́ọ̀lù nígbà yà rẹ̀ wá. ẹ má sọ̀rọ̀ báyìí ẹ má sọ̀rọ̀ báwo yẹ kó yẹ obìnrin lẹ́yìn náà. ẹ wo ẹyin yọ ọkọ mi ẹ má bínú torí Ọlọ́run nǹkan tá à ń sìn ilé wa lẹ rí yẹn o nǹkan tá à ń sìn òun lẹ rí yẹn ẹjọ́ bí o ṣe ní sọ bẹ́ẹ̀ bí o ṣe ní sọ bẹ́ẹ̀ bá kó bọ́ ọmọ bàbá yọ ọmọ mi jẹ́. ṣé business yẹn ṣe wà ó ẹ wọlé mo dáná ẹ wọlé mo ẹ sọ wo tẹ bá ní ẹni tí tẹ fẹ́ bá wa sọ ẹ wá sí ọ́fíìsì wa ní kọ́ọ̀sì. àjọ wa ẹ sórí kò ṣe ti bá yé mi jẹ lẹ́jọ́ lọ. báyìí sórí kò ti bá yé mi jẹ báyìí ẹjọ́ sẹ àǹtí ẹjọ́ torí Ọlọ́run. ẹ má bínú ẹ má bínú ìyá ẹ má bínú ẹ sọ̀rọ̀ kí mo sọ fún ẹ. ṣé ẹ ti rí ìyàwó ní ẹ̀yà àbí tí ó sọ sọ̀rọ̀ pé olórí mi lè lè ṣé ẹ ti rí ṣé ẹ ti rí ọ lè fi ọmọ mi ṣé ẹ tí mo sọ fún ọ ẹ. lè fi ọmọ mi ṣé ẹ rí àǹtí tí mo bá sọ mo sì ní lọ́la ẹjọ́ torí Ọlọ́run ọ lè fi ọmọ mi ṣé kò lè wá kó bọ́mọ mi. bàbá ńlá kù yàrá ìyá anybody. yàrá ìwọ bá jẹ́ kó yẹ pé wọ́n bá láti yàrá ìyá anybody. mo ti fẹ́lẹ̀ ẹgbà bọ́lọ̀ ẹgbà bọ́lọ̀ ìyá ìgbà bọ́lọ̀ ìyá ìgbà bọ́lọ̀ ó ti níyàwó ó ti níyàwó ìwọ tó bá lọ lẹ́lẹ̀ wà lẹ́lẹ̀. wọ́n ní ẹni níyàwó. tó bá gbọ́ gbogbo nǹkan nígbà tí bá fà á wọ́n máa fi ẹ̀lẹ̀ ní
sú mi o lady fẹ́ pa mí o nínú nǹkan tí mo lè ṣe wọn fi pè é irú ó dàbí kí n fi lélẹ̀ fún mi ṣe ṣùgbọ́n máa rò pé ta ni mo tún lè pè kò dé sẹ́lómi tí mo lè pè lẹ́yìn wọ kò tí ì tó àná àwọn àti máa fi pè yẹn lọ ní bísíǹsì o pé mo ti sọ fún ẹ pé wọ́n fẹ́ fún wa ní ọjà mo sọ fún láì mọ ìgbà ó sọ fún mi mo dẹ̀ àbí ó sọ fún mi wọ́n dẹ̀ dé ó dẹ̀ ta gbogbo nǹkan jẹ́ wọ́n náà ṣàmọ̀ wá ẹ̀. ó bà nǹkan jẹ́ ìyàwó ẹ̀ kí ló wá lágbára tó bẹ́ẹ̀. àrùkù yẹn bínú lọ mi tí ẹ tí ìmọ̀ bóyá ó sì máa bọ́ sí wọn bá. àwọn tí wọ́n gbé sẹ́wọ̀n rárá ó lé wọn lọ. mo mọ̀ sí ó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi ó lámúmọ́ra o ó mú nǹkan mọ́ra o mẹ́wàá ló mú mọ́ra o. Dayọ̀ ṣùgbọ́n okùn kí ń gùn gògògògò kó mọ̀ níbi tó ti wà ní ìbá níbi kó tọ bàbá ẹ̀ lọ kó lọ ṣàlàyé fún wọn gbogbo nǹkan tọ́mọ wọn ń ṣe lọ́dọ̀ ẹ̀ bóyá tí bàbá ẹ̀ bá pè tí wọ́n bá ṣàlàyé fún tí wọ́n pè jókòó tí wọ́n ṣí létí bá ṣe ń gbélé ọkọ bóyá orí ẹ̀ máa pé bóyá làákà ẹ̀ máa ṣí torí pé ẹ lè máa bá báyìí lọ o ẹ lè máa bá báyìí lọ rárá tọ́ ó ti ń lágbára ju ó gbàjẹ́ lẹ́nu ẹni báyìí oníyàwó kan ó wá dàbí oníyàwó mẹ́ta ó dàbí oníyàwó mẹ́rin àwọn tó kóyàwó mẹ́rin jọ gan wọn ò ṣe wàhálà tó wà gbogbo wàhálà tó ń ṣe lágbára o wọ́n ìyàwó mi tí mo mú dání jọ yẹn nǹkan tó ṣe lójó yẹn ó lágbára gan yẹ kó fẹjọ́ ẹ̀sùn dájú ẹ̀ kó pe bàbá ìdòkó kó sọ pé bàbá kó ṣàlàyé fún wọn gbogbo kan tí ọmọ wọn ń ṣe ó lè máa délé mọ́ra náà kò possible because ó lámúmọ́ra tó bá jẹ́ èmi ni ò gbàgbé o ẹnì kó ti pẹ́ nìkan ní bó ti fẹ́ gbọ́n ẹ lọ́jọ́ yìí gbogbo ẹ̀ ló máa ń sojú mi ó lámúmọ́ra o ìyàwó kan wá dàbí ẹni tó gbé ìyàwó mẹ́ta sínú ilé. Bá mi lọ́rọ̀ ya yín ṣiṣẹ́ mo ní bí ààrẹ ti jù ọ lọ́wọ́ ó dàbí ìbílí. Ẹ jọ̀ọ́ bàbá Arísí bàbá Táyọ̀ ẹ dákun owó tí ẹ bá mi kó abẹ́ pílò mo ní wàá gbà. ṣé nínú ilé mi náà ọ̀dà mọ́bìnrin bẹ́ẹ̀ kan lọ́wọ́ ni ta ló kọ́lé gangan. inú ilé rẹ̀ àbí inú ilé wa. inú ilé mi gangan mo fúnra mi ni mo kọ́lé. mo gbà. fúnra mi ni mo ṣe igi bẹ́ẹ̀dì mi. fúnra mi ni mo ra mátíráàsì. ò bá ní lọ kó tilé wa wá. fúnra mi ni mo wá ra pílò. mo wá kó lábẹ́ pílò mi lórí bẹ́ẹ̀dì mi. tó kó síbẹ̀ owó tó jẹ́ pé wọ́n ló kó síbẹ̀. ìyá kìíní. ṣé nítorí pé wọ́n lo ní igi bẹ́ẹ̀dì tó ní pílò rẹ ti wá ń ṣe ó ti di igi owó ó ti ń so owó lẹ́yìn kùlé ilé rẹ tàbí kówó. ọ̀dà nínú ilé gàgà láì kọ́ fọṣọ kọ́ dáná iṣẹ́ ló tún lé. ṣé nítorí mi ò wá níṣẹ́ òun ní mi ṣe lè lówó lọ́wọ́ ó ti rò mí pín. rárá o. so orí o máa gí mi owó yọ̀ mi àlùbọ́sà mi lọ́mí ọ̀gbẹ́ni lọ́mí tọ́jú kò. yèyé rẹ gbà lọ́wọ́ àbá rẹ̀ bó ṣe jẹ́ ni. ọmọ mi túlẹ̀. fẹ́ràn sílẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. kí ni tó fẹ́ nà mí ni ṣé Táyọ̀ lèmi ẹ gbà mí ó fẹ́ máa nà mí níta gbọ́ bóyá nà mí kó bá mi kówó mi nà mí. nà mí kó kó ṣe Táyọ̀. ìyá jí ọ. yà mí jẹ lónà ó ti mí yàn mí jẹ ooo mo fẹ́ gbowó mi. owó mi mo fẹ́ gbowó mi sẹ́yìn nà mí kó gbowó mi kò mí. ọ̀rọ̀ Táyọ̀ ni o Táyọ̀ fẹ́ pa mí dájì Táyọ̀ fẹ́ pa mí dájì
kò sí nǹkan tí mo lè ṣe báyìí Táyọ̀ máa gbé gbóná fún mi ó máa gbé gbóná ni Ọlọ́run mi ìmọ̀ nǹkan tó fẹ́ ṣe láyé tí Táyọ̀ fẹ́ gbà wọ́n á ṣẹ̀ tì mí rárá ó kàn máa dá gbogbo ẹ̀rú ni always tó máa bá mi jà kò jí mi náà ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ tó jẹ́ tight friend mi gangan kí Táyọ̀ máa ní mò ń fẹ́ ìyàwó ẹ̀ kò sí nǹkan tí Táyọ̀ fojú lédi ìyẹn rí kódà lẹ́yìn ìgbà yẹn gan tí mọ́mì mi wá kò sí nǹkan tí fojú mọ́mì mi ó tún máa jọ wúnú lé ní ìmọ̀ nǹkan tí mo lè ṣe ò dájú ẹ ṣàánú mi tí máa kọ́ rẹ̀ mi tó ní kí wọ́n fẹjọ́ ẹ̀sùn sí mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ìwọ̀só ti bá ọgbọ̀n kan jẹ́ mi kódà tí bá mọ̀ pé bí lè ń ṣe nílé lẹ́yìn bí àmì ìbá tiẹ̀ ní tó wá bá nígbà yìí mọ̀ pé rúlé báyìí nílé tí mo ti wá yàn pọ̀. irọ́ gbogbo mi pẹ́lẹ́ mi dà. no dadi mo kàn ń sọ pé kíláàkẹ́ wà ń bẹ̀ ọ́ máa yé yín náà. ọ̀nà ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ó tún lù yèyè rẹ̀ báyẹn náà tún yóò bì òbí bó ṣe wà káyì mo bí ọ ni wọn àmì o lè pa ọ. báwo òtútù ọ̀là ń sàn wọ́n máa pé obìnrin kan mi wò ní ajẹ́ ní ààrẹ àjẹ́ ni wọ́n bẹ̀. yèyé rẹ̀ lọ́jọ́ wá wò ó tó ní wọ́n ti gbá gbóná fún ọ òun náà gbé tó gbóná pàdé rẹ̀ wàá fi wèrè gbó wèrè mi. wàá fi wèrè gbó wèrè ní. wàá fi wèrè gbó wèrè. kọ́ọ̀tù mo wèrè gbó ká sí ọ. ìyẹn ni wípé èèyàn bọ́lọ̀ tutù jù fún bẹ́ẹ̀. wàá tutù kò gbọ́ mi sí ẹ kó tó pàṣẹ kàn á kọrin fún ọ. ìyẹn tó ìyẹn rẹ̀ gan igi ń ṣe lórí ayé rẹ̀ òun ìyẹn kó tó dé bá ara rẹ̀ lé sọ́nà mi yí ọ bá ti gbé wá fún ọ wọn ní lápadà kó òun ní àfi bí ayé lò ayé gba sùwẹ̀sùwẹ̀ mọ́ ayé gba action níbẹ̀ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wàá tún fi sùúrù gbé o ọ̀rọ̀ kọ́ àlẹ̀ ọ̀rọ̀ sùúrù ìpọ̀ jù àti kẹta tó sọ́nà mi yí ọ fi sùúrù kọ́ bá ti gọ̀ wọ́n á ti kọ́ni fún ọ a ò fẹ́ kó lọ́ọ́ padà gbọ́ láǹsì. kọ́nà máa jẹ́ nílùú ẹ̀ láyé. àmín. agbára lọ́wọ́ Ọlọ́run ikú kúkú mọ̀ nípa mi máa dàgbà máa dógùn dáàbì ẹ ṣe fún wọn ọ̀tẹ̀ fún mi. láti wá sí church lọ jẹ́ ìyá jẹ́ pé mo lè abara mo rẹ̀ because my dad ń ṣàdúrà fún gbogbo wa ìyàwó mi ti change ìwọ ìtúbọ̀ máa tọrọ wá sí inú àdúrà bí ìyàwó tí mo nífẹ̀ẹ́ ìdílé wa dára tó àdébà mi ràn lọ́wọ́. Ọlọ́run ló ní gbogbo ògo àti agbára lọ́wọ́ ìwá sí church ìyàwó yín òun lẹ ti ń rí yẹn tí ẹ ti ń ní ìjẹ́rìísí tó dára ṣùgbọ́n inú mi máa dùn gan láti ní kẹ́yìn náà máa yọjú kẹmọ́ kó má jẹ́ àwọn nìkan ìdí àti tí mo ní pé nípa ìfọ̀rọ̀ Ọlọ́run bọ́ ẹ̀yin méjèèjì ìyàtọ̀ á lè túbọ̀ wà dáradára á túbọ̀ lè máa gbinlẹ̀ kò ní jẹ́ àwọn nìkan ni ọ̀rọ̀ Ọlọ́run kàn ń bọ́ sí létí ẹ lè mọ ọ̀tún àti òsì ibùdó kan Friday ilé tó ń bọ̀ yìí a ní ìṣòro àkànṣe ẹlẹ́ẹ̀kan lóṣù ni ẹ̀kan lóṣù la máa ń ṣe àdẹ̀ kí n pẹ́ látago 12 sáago 2 ó pẹ́ ju 2 àti round-up àdúgbò náà lẹ̀dẹ̀ ń gbé so that ẹnu kẹ́ẹ̀dẹ̀ fẹsẹ̀ kan máa bọ̀ nílé kẹ́ wá sí mi ẹ wá dé dàárọ̀ ẹ lè máa lọ bí iṣẹ́ yín nípa bẹ́ẹ̀ iṣẹ́ yín gbọ́n lè máa dàgbà sókè mo àánú Ọlọ́run á wá yín ojúre Ọlọ́run á lè máa bá yín gbé Olúwa ní ká kí òun ló ní gbogbogbò Olúwa wà pẹ̀lú yín ojú òní sí mi Olúwa. Táyọ̀ ọmọ. Hello. Kódà kí ẹsẹ̀ mi gẹ́gẹ́ sí ọ. Ọdún délé kọ́, òyà dẹ̀ mi jẹ mí lábúlé, kí ni mo ṣe fún ọ gangan? Kò tí rí. Bá mi. Ọ̀dà, wo mo nídìí o. Mo fẹ́ jayé burúkú, mo fẹ́ jayé burúkú, mo fẹ́ jayé gidi gan lábúlé bẹ́ẹ̀ o. Bí èlò la lámi sọ̀rọ̀. Pé ẹ̀sẹ̀ pé ó fẹ́ pọ̀ náà, kíkàrí bí 30,000 ti tó. Ó dá èsì wàhálà. Ọ̀dà ọ̀ká yìí láì ọmọlé oore ọmọlé oore. Ìlà kí mi lẹ́kọ̀ọ́. Kí mi lákì abúlé ọ̀nà bá yín bàbá yín lẹ́kọ̀ọ́. Gbígbà wo ni kí mi aláre tí ń. Wo bẹ́ẹ̀ ọpẹ́ jù
ìdájí ọ̀tún la wàá jírí mi. èsì wà là máa sẹ́ǹdì owó mọ́tò sí i. ọ̀ká yẹn wọ́n dákẹ́jẹ́ agánrán ọ ti yí ọ mo láìka ọ̀tọ́ọ̀sì. ọ̀dọ̀ yín ni tí a gbà á èsè mi àfún yín. ọ̀ká rẹ̀ kí n alájẹ. ọmọ kí mi láìkì oúnjẹ kọ́ bá lè nínú ayé mi kí n bá mi gún yẹn lẹ̀. òyàn. àtẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ gangan ni o. wọ̀rọ̀wọ́. torí ìyìn ọ̀rìn lẹ́yìn kẹ́ẹ̀tì mi wọ̀rọ̀ kí n máa jẹ wọ̀rọ̀wọ́ ọlọ́run. èèní náà dáa. màá dẹ̀ mú nǹkan ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ mọ́ ogoro mọ́ màá ti fi lẹ̀ ọlọ́run ìyẹrẹ gan mọ́. ọtí wo ni alámùsí. ìyẹn ní kọ́lọ́kọ́lọ́. èwo tún lọ tí ń kọ́lọ́kọ́lọ́. bí ìkànnì àkànṣínú rẹ̀ kójú rẹ̀ àṣẹ yẹ́ẹ́rí rẹ̀ ẹbí ọtí ilé ṣàgẹ́gẹ́ kákan wù ká. àrùpàṣà bí ọṣẹ. ọ̀kárẹ̀ náà ọ̀kárẹ̀. èsì wàhálà. òun ni mo fẹ́ mọ ti ọlọ́mọ ayé mi ti upgrade. bàbá máa retí bá mi kí mọ̀ mi o. abẹ̀rí wà lulẹ̀ ọmọ dáná má pé o. bá mi kí mọ̀ mi o. Abẹ́ni. òrìṣà òkè ti dáìsí rí rẹ̀ pọ̀ ọ̀dà kọ. gbogbo rẹ̀ ni mo ti gbọ́. ọ̀dà kọ gbọ́. ọwọ́ o ọ̀dà bọ̀ yẹn. ẹ bá mi lọ sẹ́kọ̀ọ́. Abẹ́ni ọ̀nù nǹkan fi mú adé tó ayé mi kí mo ṣe fúnra rẹ̀ mi tí o fẹ́ pa mí nì ṣàánú mi. sódà ṣe irú rẹ̀ dáa. wo àpọ́nlé tí àlèdè yín tí mo bẹ́ẹ̀ sọ ṣé irú nǹkan ṣe ìṣó dáa. mo dáràn kí má dé kò ní kí mo ṣe gan. Abẹ́ni kókó ṣe kọ́ mi mọ́lẹ́ tó ayé mi gangan kọ́ mi ní mo tó ayé mi kí mo ṣe fún ọ gangan. bí mo bá jẹ́ pé mo ti rìmọ́tò ayé yín ni kò bá dáa oúnjẹ tá a ní kí n bá yín ṣe náà ni mo ṣe sọ tí mo ní kí n wá pè yín o tí mo bá yín lórí pé aláàlú èkó ẹ fẹ́ jí dé kó láago méje ìdájí ṣé mo dáràn kí n má lè kó ń tèmi ni àbí kí ló dé. Abẹ́ni olókùnrin ẹ̀yọ̀ kan ni ẹni mo fi kúnlẹ̀ gan kọ́mẹ̀ tó wáyé ọ̀nà pọ̀ o mẹ́lẹ̀ ka ìkúnlẹ̀ tí mo kún lórí ọ̀rọ̀ ayé ọmọ ẹ̀ o débi jèrè ọmọ mi. ìkúnlẹ̀ tó wéèsì tó wéèsì kẹ. ẹyọ kan ṣoṣo náà la gbà nínú ẹ̀ náà ló di ọmọ ọlọ́mọ tẹ́fẹ̀ẹ́ jẹ́ kí n jèrè rẹ̀ yá bí kí ni mo ṣe bá. ọ̀dà ó ti yé mi. àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ni ẹ̀. ọmọ ti gbọ́ ọmọ rẹ náà ló pè mí àjọ sọ̀rọ̀ ó dẹ̀ kí mi wá torí wò pé àgbà tó lè tọ́jú èkó tó ti yé. ṣé ọkùnrin ló máa bọ́ ọmọ tó ti bímọ tẹ́fẹ̀ẹ́ lọ tọ́jú ọmọ ni àbí kí ni ìtumọ̀ torí bí ọmọ bá bímọ lẹ́kọ̀ọ́ ọmọ bímọ ní òyìnbó wọn á ní kó pé ìyá rẹ̀ wá kó wá tọ́jú ọmọ kí ló dé tó jẹ́ bàbá ọmọ ló rìn kiri lórí ọmọ tèmi máa wà bá mi báyìí jẹ́ àbí. ìtàláwà gẹ́gẹ́ mi náà máa jẹ́rìí ọmọ tèmi ni. wọ́n náà rẹ̀ kó àdì ọ̀tún la yẹrẹ nítorí nígbà kó lè láago méje àárọ̀ láago méje alẹ́ ní ọ̀tún lẹ́kọ̀ọ́ kí ló dé àlejò rẹ̀ papọ̀. kí ni mo tún wá ṣe nílé. mo fẹ́ wo àbúrò mọ́ mi. àjọ máa la wo àbúrò mọ́ rẹ ni àjọ ńlá wo àbúrò mọ́ rẹ. Abẹ́ni wáyé bí ogun ìtàláwà. ìtàláwà. oúnjẹ ti dáná tó wà lọ jẹun. ìfẹ́ mi o. díẹ̀ ó dé jáde náà táìmù ti ń lọ. ó yá down táìmù ti ń lọ wọn náà kí pásítọ̀ wọn máa expect wọn bẹ́ẹ̀ ó yá down. ó ga ọ̀bẹ kí ló ṣẹlẹ̀ ó jàjà fẹ́ lọ ṣọ́ọ̀ṣì lẹ́nu ìsìn ká má tún rí mu mi mọ́ wẹ́ kò sí wàhálà inú mi gan ń dádùn ọkọ mi gbà láti lọ ṣó. mo fẹ́ lọ rí Jésù. ó bẹ̀tà. Jésù bọ èèyàn bọ́lọ̀ ní ti lọ́dọ̀ Jésù kò ṣe ti kú o kò ṣe kò ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. kí ló ṣe yín. inú kan mọ mi ń sìn ní ṣá kò sí wàhálà máa. kí ló ṣẹlẹ̀ owó ẹ lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. àgbo tó rà wá yẹn ìwọ náà ló dẹ̀ fa àwọn àgbo tó máa ń rà fún mi pa ìsìn òsì tó ń ṣe iná dẹ̀ ni so mo ń bọ̀ sí ìsìn. yẹ kó jẹ́ ká tètè máa lọ tí tá bá ti débẹ̀ yẹn èmi ò fẹ́ ṣe bá gbòtò rà wá fún mi tó ní ká lè máa ṣe déédéé iná ni ó dàbẹ̀ ni pé mi ò ní lè lọ ọmọ báyìí o.
jẹ́ kí n tẹ ọkọ jókòó náà wọ́n má wulẹ̀ dúró máa lọ́n tiẹ̀ máa lọ́n tiẹ̀ wọ́n má orin tiẹ̀ máa lọ máa lọ́n tiẹ̀ máa lọ yóò máa ra gbogbo ẹ̀ wá ní fún yàn. kò sí àárín nǹkan kan ṣe ibi tẹ́ ẹ máa kú sílẹ̀ kò sí mọ̀ nǹkan kan Ọlọ́run dárí jì mí tó bá dàbí èsì ní ṣọ́ọ̀ṣì ni mo ti ń bọ̀ wọ́n lè tó ṣẹlẹ̀ nínú ilé gbà wọ́n ti àwọn wí tó kò lo bẹ́dúrúmù wa ṣé gbogbo inú ilé náà wá kọ́ lájọ ní èmi mi wá nímọ̀ mo ti lé lè ná ibi tẹ́ máa kó tẹ̀ ṣe lè ná Ọlọ́run dárí jì mí tó bá dàbí epo máa fòpó màá mo gba kókó màá fòpó ó ti ṣẹlẹ̀ náà nìyẹn màá máa fòpó lẹ́tà ẹ̀jẹ̀ wọ́n kọ́ kú tán náà ẹ kí ni ẹ sì mọ̀ ẹ sì mọ̀ kankan àwọn orúkọ ariwo lele kí ni wọ́n ṣe bí. kí ni wọ́n gbogbo ibo lọ sí ń bọ̀. àwọn dádì mọ́mì. Ta ni ẹ o? Dayọ̀. Dádì. Èmi lè rè. Ó yá ẹ wọlé. Ìyá lè rè o. Dádì ẹ káàbọ̀ sà. Ẹjọ́ ọmọ mi rè. Ẹ káàbọ̀ sà. Ẹjọ́ kọ́ ọmọ ẹni. Ẹgbẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ fi ọ̀. Ilé kọ́mọ̀ mi gbé rè. Ó dàbí mẹ́kà ní Ọlọ́run gbọ́. Ìmọ̀dúpẹ́. Mọ́mì ẹ rà mà. Ẹgbẹ́ wa. Ó ṣeun mi. Ẹ máa dùkú bẹ́ẹ̀. Ilé ọmọ la wà. Ilé ọmọ mi rè. Ilé ọmọ la wà. Sorry. Kí lélẹ́ yìí? Ajá mọ̀ mi bá gbé nínú ilé. Ilé ẹ̀sà ìwé ẹ̀sìn ní èrè ọ̀pọ̀lẹ̀. Ẹ̀sìn ṣeun. Ọ̀tọ̀ dọ́kọ́rẹ́. Ó sì yọ. Dádì ẹ káàbọ̀ ẹ kú jókòó ṣé kò sí wàhálà lọ́nà. Ọmọ mi. Ẹni tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ jọ lọ sí church tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni but inú wọn ní kò máa lọ. Kó pàjẹ́. Inú mi wọ́n kẹ́. Òun ló ra kíní yẹn. Ó dẹ̀ pè ní kò wí hàn mí. Ní àgbo ìdákọ́lẹ̀ wo rẹ̀, Alilá wà lọ́dọ̀ rí à. Dádì ṣe ẹ̀rọ ọmọ yẹn ọlọ́mọ yẹn kò pa mí. Ó ra kíní yẹn wá ipe kí n ṣáà lè máa ṣe déédéé ó máa ti yé yín o ó yé yín ìdí ló fà náà ó yé yín so dádì ẹ ní bínú ẹ jẹ́ kí n máa ń ṣe inú room tẹ máa wà because màá lè lọ bá yín get àwọn kankan tà mọ̀ ń bọ̀ ẹ̀jọ̀ mọ́ni ẹ̀jọ̀ ẹ fún mi ṣẹ́jú ẹ̀jọ̀. Ọ̀dà o, ọmọ tí mo wọ lórí
ọlọ́mọdé bó lórí burúkú lọ́mọ o ọlọ́mọdé bí ní gbòlúbí lọ́mọ ọlọ́wọ́ Elédùmarè kò ní jẹ́ kí èèyàn bí àwọn ọmọ burúkú lọ́mọ ọmọ pàpàlági ọmọ dìgbòlúgi ọmọ ṣá bí ẹranko ọmọ tó ti forí gbálẹ̀ lásìkò kan tí ò ní lárí tí ò ń ṣe èèyàn tí yọ̀kọ̀ kò jábọ́ tí ò jọ lójú mo lè sọ fọmọ mi tó mo kìlọ̀ fún ẹ tó wípé ọmọ tó gbé wálé yìí níṣẹ́ ló fi kú lébi kiri nínú ilé báyìí ó fi kú lébi kiri ní ìjọ tó máa gbégò ìjọ tó máa bọ̀bẹ ìjọ tó máa gbé omi lórí iná tó máa lò máa dà lẹ́yìn àti bàbá òun lórí nínú abúlé tó ọmọ ọkọ burúkú ọmọ ọkọ ọmọ àtọkọ wá dàgbòròrú ọmọ àtọkọ wá dalérú ọmọ tí ò jábọ̀ kankan. omi gbọ́ nǹkan mi. èyí Táyọ̀ ó lẹ́nu ọ̀rọ̀ ṣebí mo kékékékéké fọmọ aláìgbọràn yìí ẹ dá mi lóhùn mo wí fún ó pé bàbá rẹ ló máa gbọ́ tiẹ̀ ìyá rẹ̀ ló délẹ̀ yìí. ọ̀rọ̀ wúlé ní àsọlé táwọn. kó bá tiẹ̀ wá jẹ́ pé bàbá rẹ nìkan ló fẹ́ pa bàbá tẹ́mi lọ́rùn àjẹ́ pé ó jèrè ìjẹkújẹ tó júbọ lé ẹran núrù èrè gbogbo rẹ̀ lọ́jẹ́ ọwọ́ fẹ́ mẹ́mí èmi náà ọ̀fẹ́ pa mí má bà rẹ n kò jèrè rẹ àbá rẹ lomi fún lówó lomi dá lọ́lá ẹ̀dá mi lọ́lá ọjọ́ kan mo pé kí n wájà ayé díẹ̀ ẹ sì fi kú pàdé mi tó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá Táyọ̀ kò sí ìlágbára. Táyọ̀ o disappoint mi o bójú mi jẹ́ èyí Táyọ̀ ṣẹ̀bi rẹ̀ kí bá ṣe ọ́ mi iṣu ẹni kọ́ tí ọ́ ní bọ́pọ̀. iṣu yìí kankan kọ́ ló kan ibi kò dájú ṣé eré lè fẹ́ pa mí ni nà ó fẹ́ pa mí ó ti wọ́nà láti pa mí tipẹ́tipẹ́ nà eléyìí ti burú jù nà ó ti burú jù tó àyè kó jẹ́wọ́ Ọlọ́run ló mọ bí téèyàn ti rí iye gan ó jẹ́ ti sú èmi gan bó ṣe wà. àbáyé ló jọ. kí ló dé. ó tún ní àníkọ́ má bínú. ó ti sàkọ́yìntì rẹ. ṣèbí náà ló ṣe fẹ́yìn náà tẹ́yìn náà rí tó àyè kó mo tẹ̀ ń pa ọ́ láti jẹ́ ìṣèbẹ́yìn náà ti rí nǹkan tó ti fẹ́yìn náà bó ṣe ṣe fún mi láti jẹ́ ìyẹn ó ti sú èmi náà mo dúpẹ́ ó máa lọ ní èyí tó máa fi pa ẹ́ ó máa kúrò nílé kò sẹ́ni tó máa pa níbí báyìí ó máa lọ ní lílọ ní kẹ́yìn ìbọn ìbọn ni. girama ẹni sùúrù ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run torí pé ayọ̀ pẹ́ sí i. mo dúpẹ́ o. ìyá rẹ̀ bàbá rẹ̀ brọ́dá Dayọ̀ ẹ má tún sọ bẹ́ẹ̀ yẹn mọ́ bọ́ọ̀lù ṣe máa níyàn. dáàdi ẹni sùúrù ṣé mi kì í pẹ́ sí èsì kì í máa fẹ́ gbẹ́ sùn yìí dáàdi eléyìí ó ti kú òní pé ó ti pín mí lẹ́mìí tí ìṣẹ́ tó nígbà tí bá kú ní eléyìí fẹ́ pa mí náà kò jẹ́ kí n gbádùn náà. Sàtánì ló ń ṣiṣẹ́ Ọlọ́run dẹ̀ ti gba gbogbo ògo sísá ó kù díẹ̀ káàtó torí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn pé bó tiẹ̀ tún ṣe ń bọ̀ láti ṣòro lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin ní kẹ́ bá mi bẹ àwọn màmá gẹ́gẹ́ bí èmi náà lẹ ti ń fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn báyìí pé grandpa ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù grandma ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹni kì í fà á mọ́ra gẹ́gẹ́ bí ọmọ ìyẹn gbẹ́mọ iye ọmọ tó bí o nítorí pé àwọn ọmọ mi ò pa mí ọmọ ọlọ́mọ kò dẹ̀ lè wá pa mí òun ló fàyè lẹ̀ fún Sàtánì tí Sàtánì fi wọnú ayé ẹ̀ lọ tó lọ gbélé ayé ẹ̀ tí ò bá fàyè lòun bọ̀ láti jọ inú ìjọ Ọlọ́run ó dẹ̀ délé wá pààyàn. ìyàwó ohun tó ṣe kù díẹ̀ káàtó ju gbogbo ẹ̀ lọ ká má bàa gba Sàtánì láàyè bí àwọn màmá kó wá bẹ grandma kó wá bẹ ìyá ọkọ ẹ pé kọjọ kó má bínú kọ́rọ̀ ẹ̀ kó tán lẹ̀ màmá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ṣe bẹ̀yìn ẹ bá mi fà mọ́ra gẹ́gẹ́ bí ọmọ tẹ́ ẹ bínú irú ẹ̀ ò ní wáyé mọ́ mo gbàgbọ́ pé kò ní ṣe mọ́ ẹ jọ̀ọ́. obìnrin Ọlọ́run kò sí ẹni Ọlọ́run ayé ẹ padà Ọlọ́run àṣẹ lọ́mọ gidi nínú ilé mi wà á bọ́kùnrin wà á bóbìnrin. àmì o mo dúpẹ́ o ìyá mi. ọ̀run dẹ̀ máa gba gbogbo ògo ọ̀sẹ̀ sílẹ̀. kò bójú mi jẹ́. mo sọ ọgbọ̀rọ̀ sí mi lẹ́nu. màmá ìbàjẹ́ pé bàbá rẹ nìkan lọ́mí kú wá